àmọ́ Ìlọrin kì í parí ìjà. ìlàjà ni. ọ̀tọ̀ ní ká lájà ọ̀tọ̀ ní ká parí ìjà nílọrin o wọ́n máa ń lájà ni wọ́n kì í parí ìjà. ẹ má wo ohun tó sọ̀rọ̀ ni mo ń sọ̀rọ̀. bàbá wa ló. wọ́n wí pé Ìlọrin ní kí ni para wọn èèyàn ò kì í ṣe báni. Islam ò kọ́ wa bẹ́ẹ̀. Islam ò kọ́ wa bẹ́ẹ̀. ẹni tó fẹ́ parí ìjà. kálukú rojọ́ ni. àgọ́ ẹjọ́ ẹni tó rò. àtẹ̀tí gbọ́. àgọ́ apá kìíní àgọ́ apá kejì. àwa dẹni ẹni tó jàre àdàláre. ẹni tó jàre àwa àdàláre. ẹni tó jẹ̀bi àdàlẹ́bi. níjọ́ mi. ẹni tó jàre inú ẹ̀ ó dùn. ẹni tó jàre inú ẹ̀ á wá dùn. wọ́n mọ àárẹ̀ òun fún òun. àmọ́ ẹ̀yin méjèèjì. èmi mo jẹ̀bi yín. ẹni tó ń lajà ló sọ bẹ́ẹ̀. báwo ló ṣe jẹ̀bi àwọn méjèèjì. mi ò treat personality. bàbá wa nínú wáàsí wọn kì í treat personalities èèyàn kankan. issues ni wọ́n máa ń treat. lórí tí n bá tún sọ̀rọ̀ mo rá àwọn ará Ìlọrin bí. àwọn bàbá rí àwọn ará Ìlọrin bí. mo tún rí Senator Buhari. àtọ́rí Senator Buhari náà. àwọn ará Ìlọrin tí mo rí bí wọ́n wá pé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ táwọn wá bá wa òun kọ́ ni mo tún ń sọ. wọ́n máa lọ rò pé ọ̀rọ̀ táwọn bá wa òun tún ni bàbá tún sọ yìí. òun kọ́ o. wáàsí là ń ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí ni wáàsí. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá nà ní pọ̀pá ni wáàsí. ẹni tó bá ta bá kó lọ tún bẹ̀ ṣe. wáàsí là ń ṣe. mo sọ. àwọn bàbá wa sọ. rí lórí wáàsí ní tẹ̀síìrì ọdún yìí náà. ni. mi ò ń treat personalities. bàbá wa láti àgbà tá ti ń ṣe tẹ̀síìrì wọn kì í treat personalities. látọ̀dún tí wọ́n ti ń ṣe tẹ̀síìrì. gbogbo tẹ̀síìrì mi wáàsí mi kàn gbé wa. gbogbo tẹ̀síìrì bàbá lọ gbé wa. personality èèyàn. òun ni mo ń treat. bí òun ni bàbá wa ń treat nínú tẹ̀síìrì eléyìí tó bá ní lọ́wọ́ lọ́mọ wa. challenge ni. issues òun mo ń treat. òun ni bàbá wa máa ń treat. nǹkan tó ń affect society. ohun tó affect society. òun ni mo ń treat. òun ni bàbá wa máa ń treat. so nǹkan tó ń affect society yẹn a takété sí society. àwa ò takété sí society tó bá ti affect yẹ gbogbo èèyàn. kò sẹ́ni tó takété sí society. tó wà munfarid. bẹ́ẹ̀ mi mo yàtọ̀ nu gbogbo wọn tèmi ọ̀tọ̀ rárá kò sí. tó dá wà láṣọ. pé n tó ń ṣẹlẹ̀ ní society yìí kò kàn mí kò sí. ìdáwà yẹn ló lè mú wípé èmi kọ́ ni wọ́n ń bá wí. ìdáwà tó bá gbóhùn dáwà yẹn ló lè mú wípé èmi kọ́ ni wọ́n ń bá wí. tó o bá ti dáwà tó wà nù society. ó wà nù ẹni tí mo bá wí. ó wà nù ẹni tí bàbá ń bá wí tí wà sí ń tọ́ka sí. rárá mi ì fẹ́ bẹ́ẹ̀ tí máa ń sọ̀rọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ mi tán mi ní ọ̀rọ̀ mi ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ èèyàn kan. inú kí n jùlẹ̀ kó wá bọ́ bí ìkójókò. mi ò treat personality. bàbá wa nínú wáàsí wọn kì í treat personalities èèyàn kankan. issues ni mo ń treat. issues ni wọ́n máa ń treat. issues tí mo ń treat yẹn. issues tí àwọn bàbá wa ń treat yẹn. kò ní rọrùn. kí n wá máa wí pé mò ń pẹ́ ọ̀rọ̀ sọ. kò ní rọrùn tá a bá ti ń tíṣu tá à ń treat issues ká wá rọ pé ká máa wá pẹ́ ọ̀rọ̀ sọ bó bá ti rí là mọ́lẹ̀ á sì ṣàlàyé ẹ̀ kó yé gbogbo èèyàn kó ní kálukú lè bá àmú èwo ló kàn mí kó tún bẹ̀ ṣe. òun ni so èwo ló kàn mí yìí gbogbo èèyàn ló kàn. ó dájọ́ mi yìí kan oníwàásí. nígbà míì pàápàá téèyàn bá ṣe wáàsí a máa kan ẹni tí ń ṣe wáàsí. àmọ́ ń gbé jìnnà nìyẹn. òun kan oníwàásí. wáàsí a máa kan oníwàásí. ó lè kàn mí náà. ó lè kan bàbá ó lè kèmí náà. èmi mo sì ń ṣe.
bàbá ló sì ń ṣe é. ṣé kí wọ́n á nítorí pé ó máa kàn mí kí n má sọ̀rọ̀. káwá torí pé ìgbà tá ṣe wá sí yẹn yóò bá wa wí ká má wàá sọ̀rọ̀. àwọn sáàdì máa mi létí pé ó kàn ṣe fàdámù náà rí. pé bí wá síbẹ̀ ó kan bàbá ṣe ká dámọ̀ rí nígbà tí wọ́n ṣe tẹ̀fsírì lọ́wọ́. nígbà tí wọ́n ṣe tẹ̀fsírì lọ́wọ́ wọ́n débi wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahiluna qalu salama. wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahiluna qalu salama. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي أرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا. ìkànnì yẹn ìmí tún wà ẹ jẹ́ kí n yanjú eléyìí náà. ìmí tún wà. ìmí tún wà. olómi tún wá ìmí tún wá nísìnyí. ìmí tún wá nísìnyí. والذين لا يزنون والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. àwọn tí wọ́n ṣe ṣìnà. àwọn tí wọ́n ṣe ṣìnà. إلا من تاب ó ṣe ṣìnà yẹn ó ti ṣe wá túbà. ó ṣe ṣìnà yẹn ó ti ṣe ó tún wá túbà. bàbá ní eléyìí ẹnìkan tí mi ò mọ̀ tó ṣe ṣìnà ní Haji Kamal. bàbá wa sọ nínú wáàsí wọn pé ẹnìkan tí mo mọ̀ tí ò ṣe ṣìnà ó ní Alhaji Kamal. tí ò ṣe ṣìnà tí ò ṣe rí. rahimahullah 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 Allahu akbar. òun ni ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ń ka súra yìí lọ súra mi ọlọ́run bá ní nafsi súra ọ̀yà káà. wa ma arsalna qablaka minal mursalina illa innahum la yakuluna at-ta'ama wa yamshuna fil aswaq وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا. níjọ́ náà ìjà kan wà nílẹ̀. bàbá ní ibi tá a dé yìí èmi ló ń bá wí. Allahu Akbar. Rahimahullah. وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون. ṣé wàá ní ṣe sùúrù. nígbà wọn dé bàbá ní èmi lélẹ́yìn bá wí. wáàsí a máa bá ẹni tó ń ṣe wí. wáàsí a máa bẹni tí ń ṣe wáàsí wí. kó wá torí pé wáàsí ó bá ń wí kó má ṣe wáàsí mọ́. Àmín. nígbà tó wá yẹ pé gbogbo wa wà nínú society. tó bá ti jẹ́ pé gbogbo wa la wà nínú society. táwa nínú society yẹn a ní kùlá. táwa nínú society yẹn táwa ní kùlá. wípé wáàsí yóò tàbẹ́ nìkan ẹni tó bá wọn kó taba. ẹni tí wáàsí bá wọn kó taba. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pọ̀ pa ní wáàsí. tó bá taba kó lọ tún bẹ̀ ṣe. ìyẹn bẹ́ẹ̀. nǹkan kan wá bà wá jẹ́. pàápàá wa Ìlọrin. àwọn ìlú mi kò sílùú tí ò ní àbùkù lára. kò sí. ìlú tèmi o bó ṣe ó mọ́dá tó kéde lẹ̀ ní ìrọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìlú tèmi mọ́dá tó kéde lẹ̀ ní ìrọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
àmọ́ nǹkan tí wọ́n ń tẹ̀ mọ́ Ìlọrin lára yẹn. àmọ́ nǹkan tí wọ́n ń tẹ̀ mọ́ Ìlọrin lára yẹn. òun ni ká má jẹ́ kó wọlé sí wa lára. òun nìkan tí wọ́n ń tẹ̀ mọ́ Ìlọrin lára yẹn ni ká má jẹ́ kó wọlé sí wa lára. òun ni pé Ìlọrin wọn máa wí pé mi ìsú jàǹbá irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ìlú tí ò ní jàǹbá. tọ́ wọ́n ní kò sí ìlú tí ò ní jàǹbá. àmọ́ Ìlọrin. àmọ́ Ìlọrin. kì í parí ìjà. kì í parí ìjà. ìlàjà ni. ìlàjà ni. ọ̀tọ̀ ni parí ìjà. ọ̀tọ̀ ni kéèyàn parí ìjà. ọ̀tọ̀ ni mò ń làjà. ọ̀tọ̀ ni mò ń làjà. ẹni tó fẹ́ parí ìjà. ẹni tó fẹ́ parí ìjà. kálukú rojọ́ ni. kálukú rojọ́. àgọ́ ẹjọ́ ẹni tó rò. àgọ́ ẹjọ́ ẹni tó rojọ́. àtẹ̀tí gbọ́. àtẹ̀tí gbọ́. àgọ́ apá kìíní àgọ́ apá kejì. àgọ́ apá kìíní àgọ́ apá kejì. àwa dẹni ẹni tó jàre àdá láre. ẹni tó jàre àwa dá láre. ẹni tó jẹ̀bi. ẹni tó jẹ̀bi àdá lẹ́bi. níjọ́ míì. ẹni tó jàre inú ẹ̀ ó dùn. ẹni tó jàre inú ẹ̀ á wá dùn. wọ́n mọ àárẹ̀ òun fún. wọ́n mọ àárẹ̀ òun fún òun. ẹni tó jẹ̀bi ó sì mọ ẹ̀bi. ẹni tó jẹ̀bi yóò sì mọ ẹ̀bi. òun ò ní ṣe wú ẹ̀ mọ́. òun ò ní ṣe wú ẹ̀ mọ́. àmọ́ ẹ̀yin méjèèjì. èmi mo jẹ̀bi yín. èmi mo jẹ̀bi yín. ẹni tó ń lajà ló sọ bẹ́ẹ̀ o. ẹni tó ń lajà ló wá sọ bẹ́ẹ̀. báwo ló ṣe jẹ̀bi àwọn méjèèjì. báwo ló ṣe jẹ̀bi àwọn méjèèjì. ó ń lajà nìyẹn. ó lajà nìyẹn. kò parí ìjà. kò parí ìjà. téèyàn bá ṣe ń parí ìjà. téèyàn bá ń parí ìjà. èèyàn ń kó tán lẹ̀ ni. èèyàn ń kó tán lẹ̀ ni. tó o bá parí ẹ̀. tó o bá parí ẹ̀. àmọ́ òun lajà. àmọ́ òun lajà. ó bu eérú. ó bu eérú. sínú ògùn náà nìyẹn. sínú ògùn náà nìyẹn. ó fi bò ó lójú. ó fi bò ó lójú. tátẹ́gùn bá ti fẹ́. tátẹ́gùn bá ti fẹ́. yóò tún fẹ́. yóò tún fẹ́. ọ̀tọ̀ ní ká lajà ọ̀tọ̀ ní ká parí ìjà nílọrin o wọ́n máa ń lajà ni wọ́n kì í parí ìjà. ẹ má wo n tó sọ̀rọ̀ ni mo ń sọ̀rọ̀. bàbá wa ló. wọ́n wá rí pé Ìlọrin ní kí ni wàrà èèyàn ò kì í ṣe báni. Islam ò kọ́ wa bẹ́ẹ̀. Islam ò kọ́ wa bẹ́ẹ̀. àwọn tí ì ṣe lọrin yẹn ẹ jẹ́ kí wọ́n lọ tí wọ́n kọ́ kúrò bẹ́ẹ̀ wọ́n lè bá dá sọ̀rọ̀ lọrin wa irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè bá dá sọ̀rọ̀ wọn. báwo ló ṣe fẹ́ ṣe. jàmbá ló fẹ́ ṣe yẹn. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. Ìkọlá ayà yẹn bá wí. Bàbá wa kọ́ ni ayà yẹn bá wí. Wala ta'tadu. Mi ò kọjá là. Bàbá wa ò kọjá là. Mi èé sì kọjá là. Bàbá kì í sì kọjá là. Torí pé inna Allaha la yuhibbul mu'tadin. Ọlọ́run ò fẹ́ràn olùkọjá là. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tí bá ti kọjá là. Kò sọ pé àfìlú báyìí o. Kò sọ pé àfìlú báyìí o. Mákà nìkan. Mákà nìkan. Lọ́lọ́run dápè lọ́tọ̀. Lọ́lọ́run dápè lọ́tọ̀. Pé Ummul Qura. Pé ìyá gbogbo ìlú ni. Wa ma siwa dhalik. Gbogbo ìlú ìlú ló ń jẹ́. Gbogbo ìlú gbogbo tó bá ti yàtọ̀ sí Mákà gbogbo ìlú ìlú ló ń jẹ́. Qura kọ́ríyà Al-Qur'ani máa ń lo kọ́ríyà ó ń lo Medina city village city Medina kọ́ríyà village mo ṣe ìyàtọ̀ wà ń bẹ̀. ìyàtọ̀ wà nù méjèèjì. ìyàtọ̀ tó wà nù méjèèjì. ìyàtọ̀ tó wà nù méjèèjì. ìlú tí ó tán bá ń ṣe ẹ̀sìn kan náà. ìlú tí wọ́n bá ń ṣe ẹ̀sìn kan náà. ó lè jẹ́ kọ́ríyà. ó lè jẹ́ kọ́ríyà. tán bá ń hùwà kan náà. tán bá ń hùwà kan náà. yóò pè é ní kọ́ríyà. yóò pè é ní kọ́ríyà. ó lè pè é Madina. ó lè pè é ní Madina. yóò pè é ní Madina torí wà kan náà ni wọ́n wù. torí wà kan náà ni wọ́n wù.
ìlú tó bá lo kọ́ríà fún ó lè já sí pé àwọn kan nínú ìlú yẹn wọ́n jẹ́ mùsùlùmí, àwọn kan yòókù wọ́n jẹ́ kèfèrí, wọ́n ti di Mẹ̀dínà nù. lọ́ba mi wo àyà kan ṣó péré ló ti ṣe òpin yẹ̀ yàtọ̀. àyà kan náà ni pé ó lo Mẹ̀dínà ó sì lo kọ́ríà. واسألوا القرية التي من أقصى المدينة وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءهم المرسلون واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون àwọn ará abúlé إذ جاءها المرسلون nígbà tó jíṣẹ́ wá bá wọn Habibu Najjar إذ أرسلنا إليهم اثنين فكذبوهما àárín èèyàn méjì sí wọn wọ́n pè wọ́n nírọ́ فأنزلنا بثالث àwa arán ẹnì kẹta فقالوا إنا إليكم مرسلون ẹnì kẹta yẹn wá sọ pé inna ilaykum mursalun àwa yìí òjíṣẹ́ Ọlọ́run ni wá tá a wá jíṣẹ́ fún yín. قالوا ما أنتم إلا بشر مثلنا àwọn ará abúlé yìí wá sọ pé kí ló fi yàtọ̀ sí wa ó yàtọ̀ sí wa ma antum illa basharun misluna abara bíi tiwa ni Ọlọ́run wa ń bẹ́yìn sọ̀rọ̀ tí ò bá wa sọ̀rọ̀. وما أنزل الرحمن من شيء Ọlọ́run ò sọ kankan kalẹ̀ إن أنتم إلا bí تكذبون ẹ ṣe pé òpùrọ́ ni. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون inna ilaykum la mursalun òjíṣẹ́ ni wá وما علينا إلا البلاغ kò المبين sí nǹkan tó jọ́rọ̀ yẹn fún Áfíríkà kan jíṣẹ́ fún yín. قالوا إنا تطيرنا بكم àwọn eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí fi wọ́n rẹ́rìn fi wọ́n ṣe yẹ̀yẹ́. لئن لم تنتهوا bẹ́ẹ̀ bá jáwọ́ لنرجمنكم ẹ̀ pèrè ayé ló jíṣẹ́ á sọ yín ló kó pa ni. وليمسنكم منا عذاب أليم ìyá ẹlẹ́ta ilé òru ni ó tọwọ́ wá ṣẹlẹ̀ sí. قالوا طائركم معكم wọ́n á sọ fún ẹ pé yẹ̀yẹ́ tẹ̀ ń ṣe ẹ̀yin lẹ́ni yẹ̀yẹ́. لئن ذكرتم أئن ذكرتم بل أنتم قوم مسرفون kí lẹ́ ń pè é zukirtum wọ́n rán yín létí بل أنتم قوم مسرفون gbogbo rẹ̀ tí ní aláṣejù ní وجاء من أقصى المدينة رجل يسعى lẹ́nìkan bá wá láti من أقصى ẹgbẹ́ المدينة ó lò ní Mẹ̀dínà kọ́ríyà làkọ́kọ́ tó wọ́kọ́ pè ẹlẹ́ẹ̀kejì tó máa pè Aqsal Mẹ̀dínà ó wá láti ibi tó jìn nínú ìlú yẹn náà ni يسعى ó ń ṣe wàhálà. قال يا قوم اتبعوا المرسلين òjíṣẹ́ yìí ẹ tẹ̀lé wọn. اتبعوا من لا يسألكم أجرا àwọn tí ò bí ní kankan wọn ni ẹ mú wá wọn ní kíní wọn fẹ́ fi yín mọ̀nà ni. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون kí lèmi ó ṣe tayọ pé kí n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tálẹ́ni tí màá sìn tó tayọ lọ́wọ́ وإليه ọdún ẹni sì ترجعون padà sí kò kírun rajulun yas'a min aqsal Madina وجاء من أقصى المدينة رجل يسعى kò kírun nígbèsí ayé ẹ̀ nígbésí ayé rí ẹnu wípé ittabi'ul mursalin ẹ gba àwọn òjíṣẹ́ yìí gbọ́ ẹnu gbọ́dọ̀ sọ gbólóhùn tó sọ ni ẹ o gbólóhùn tó sọ ni ẹ gbà àwọn òjíṣẹ́ lọ́lọ́run ìgbọ́ gba ọ̀rọ̀ ẹ̀ sọ ní Al-Qur'ani lọ́lọ́run wá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sọ nínú Al-Qur'ani yìí ó dẹni ọ̀la. ó dẹni ọ̀la وكم رأينا من لم يصلوا ولا يصوموا في صائمين لكنهم سعيدوا أخيرا ومصيبوا بصالمين منهم حبيب نجاري يدعو يا قوم يتبعوا المرسلين
سعداء حقا على الأرائك ينظرون. Najatu Sheikh Adam nìyẹn. Nàìjíríà tó bá ṣe Ádámù nìyẹn. Ní abẹ́lú bẹ́ẹ̀ ni pé من لم يصلي man lam yusallu fi sabiqin. لكن Kò gba àwẹ̀. Kó gbààwẹ̀, Kò kírun rí. ọ̀rọ̀ rẹ̀ Ló sọ o. ló sọ, Ó sì torí ẹ̀dẹ̀ ni Ọlọ́run. ó torí ẹ̀ di ẹni Ọlọ́run. Ya kàásì. لكنهم سعدوا أخيرا ومسلمون بصالحين Minhum habibun najah. يا قوم يا قدر المرسلين Rajulun مؤمن بكافر وقرة فرعون زفتون lakinnahum سيدوا أخيرا ومسلمون بصالحين صاروا من سعداء حقا على الأرائك ينظرون Subhanallah. وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واهدنا ووفقنا الى الحق والى طريق مستقيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. الفاتحه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.